بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى وإذا رضيت حتى كانت بالأماني لك وزنته وعدده وحتى تعلمني أسرار حكمتك وتفهمني غوامض كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بحفظ إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وارزقنا العمل بهما بذاتك المقدسة اللهم آمين. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى وإذا رضيت حتى كانت ملء ما في علمك وزنته وعدده وحتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامد كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بحفظ إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وارزقنا العمل بهما بذاتك المقدسة اللهم آمين. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين آمين. آمين يا الله. ẹ dákun àwa jàmá àwa ní ká dákun àwa jàmá ẹ má bínú pé a pẹ́ díẹ̀ wọ́n ní kí a má bínú pé ọgbà wọ̀ díẹ̀. nǹkan ìdùnnú náà ni tó ṣẹlẹ̀ bàbá ní nǹkan ìdùnnú ni tó ṣẹlẹ̀. gbogbo ilé àwọn bàbá gbogbo ilé àwọn bàbá àtòkè àti ìsàlẹ̀ pẹ̀tẹ́ẹ̀sì méjèèjì àtòkè àti ìsàlẹ̀ pẹ̀tẹ́ẹ̀sì méjèèjì ẹrú ọlọ́run kan ẹrú ọlọ́run kan. ó sólà gbogbo ilé náà Allahu Akbar. ibẹ̀ ni a wá dúró sí tó jẹ́ ká fi pẹ́ díẹ̀ ẹ má bínú wọ́n níbẹ̀ làwọn wá dúró sí tí àwọn fi wá pẹ́ díẹ̀. ẹ má bínú. wọ́n ní ká má bínú. ní àná wọ́n ní lánàá mo ṣe àlìkáwàní fún yín bàbá làwọn ṣe àlùkáwàní fún wa wípé àyà kùránì àwọn súrà tí ń bẹ nínú àlùkùránì wọ́n ní súrà tí ń bẹ nínú Al-Qur'an wọ́n tò ó dáa
wọ́n tó dáa púpọ̀. tó ṣe pé kò sí kan tí ò connect mọ́ kejì. èkíní ó tún èkejì tó àkọ́kọ́ ní gbogbo ẹ̀ tó dì mọ́ra wọn ni. súrà tí ó yẹ kí á ké lónìí. bàbá ní súrà tó yẹ ká ké léde. àníkè. wọ́n là ní ké yẹn. ìdí tá a sì fi ní ké. wọ́n ní tá a fi ní ké. mo fẹ́ kó ṣe pé kéèyàn ó ká pọ̀. bàbá ní àwọn fẹ́ ká pọ̀ jù yín lọ. n tó jẹ mọ́ ogún ni. n tó jẹ mọ́ ogún. ogún pínpín. ogún pínpín. àwọn ìyá wa. àwọn ìyá wa. wọn àti ìdé tán. wọn èdè tán. iyì ara wọn àmọ́. Allahu Akbar. wọ́n ní kí ẹ tún mọ ìyá ara yín sí i. ẹ̀tọ́ yín lọ́dọ̀ ọkọ yín. ẹ̀tọ́ yín lọ́dọ̀ ọkọ yín. kẹ́ ẹ lè mọ̀. kẹ́ ẹ lè mọ̀. ẹ̀tọ́ àwọn ọmọ tí bàbá bá fẹ́ fayé lẹ̀ àbí tí ìyá bá fayé lẹ̀. ẹ̀tọ́ àwọn ọmọ lọ́dọ̀ bàbá tí ìyá bá fi ayé lẹ̀ àbí tí bàbá bá fayé lẹ̀ ìdí wọ́n ní lára òbí rẹ̀. n tí wọ́n ń pè ní bí wọ́n ti ṣe pín ogún. ìlú ń pè ní bí wọ́n ṣe pín ogún nù rìn. ibi súrà yìí ló wà. ibi súrà yìí ni ó wà. àmàlìkáwà ní tí mo bá ń ṣe lánàá. àmàlìkáwà ní táwọn bá ṣe lánàá. mo sọ pé lógo ọlọ́run súrà tá a parí. bàbá ní súrà tá a parí pẹ̀lú ògo ọlọ́run. a summarize ẹ̀. a rárá mo wá péréde. léyìí tó ṣe pé ìmúwá rẹ̀ a lè rí connect pẹ̀ mọ́ra wọn. wọ́n láwọn àríjọ́ ìpọ̀mọ́ra wọn yóò wá fi déédéé. súrà tí a parí. bàbá ní súrà tá a parí. súrà Ali Imran ni. súrà tó Ali Imran ni. kí ni tí ń bẹ ń bẹ gan. bàbá ní kí ni wàá gbé wà bẹ́ẹ̀. kí sì ni tọ́lọ́hún fẹ́ ká mọ̀. kí lọ́lọ́run fẹ́ ká mọ̀ bẹ́ẹ̀. àkọ́kọ́ nínú ẹ̀. bàbá ní àkọ́kọ́ nínú ẹ̀. ọlọ́run fẹ́ ká mọ̀ pé lẹ́yìn òun kò tún sẹ́lòmíì mọ́. ọlọ́run fẹ́ ká mọ̀ pé lẹ́yìn ọlọ́run àfọlọ́run nǹkan kan ọ̀la wọn. gbogbo nǹkan tí bá sì bá ẹ̀dá láyé kò sẹ́ni ó lè gbọ́ bùkátà náà. gbogbo tó bá sì débẹ̀ dá láyé nínú bùkátà ni nínú oore ni nínú kàyọ́kù ni kò sẹ́ni ó mú wá. ipá ẹ̀dá ọlọ́run kan ò ká. apá ẹnìkan ò ká. ọlọ́run tún wá ń gbà wá ní ìyànjú. ọlọ́run tó wá ń gbà wá níyànjú tí ń pè wá lákìyèsí pé. ibi tí ọlọ́run ọba fẹ́ràn wa dé. ibi tí ọlọ́run fẹ́ràn wa dé. kò fi wá lé àwọn gèfèrí lọ́wọ́. kò fi alẹ́gẹ̀bẹ̀rí lọ́wọ́ o. nítorí nínú súrà tá a parí. bàbá nínú súrà tá a parí náà. àyà kan ń bẹ ń bẹ. àyà kan wà ń bẹ. léyìí tí ń sọ fún wa wípé ẹ má ṣe bá àwọn gèfèrí dọ̀rẹ́ pọ̀. ẹ má bá bèbè rí dọ̀rẹ́ kọ́ńgọ́ máa fi wọ́n dá àwọn ọ̀kẹ́ kírun ni wọ́n dá jù wá lọ wọ́n dá jù wá lọ ní òkú múmìní tó jẹ́ ọmọ ìyá rẹ̀ òun ni ó mú lọ́rẹ̀ẹ́. ìmọ̀ ọlọ́run lọ́kan. bó ti ṣe pàtàkì tó. òun ló lè mú wa súnmọ́ ọlọ́run bẹ́ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير. آية tí mo tọ́ka sí. Bàbá ní àyà táwọn tọ́ka sí. Nínú súra Ali Imran ló wà. Nínú súra ti Ali Imran náà làbọ̀. Ntí Ọlọ́run fẹ́ ká mọ̀. Ntí Ọlọ́run fẹ́ ká mọ̀. Lẹ́yìn òun. Lẹ́yìn òun. Kò sẹ́lòmíì mọ́. Àfọ̀ lẹ́yìn Ọlọ́run àfọlọ́. Ká má sì fọkàn sí wípé bóyá nǹkan kan ń bẹ tó lè wá jẹ́ ntá wàá gbẹ̀mí lé. Ọlọ́run sì jó yá pé ká má fọkàn sí ìkankan tá wàá gbẹ̀mí lé. Ọ̀pọ̀ nínú àwọn ayé lónìí. Ọ̀pọ̀ nínú àwọn ẹ̀dá ayé lónìí. Àwọn míì nígbàgbọ́ sóògùn. Àwọn míì nígbàgbọ́ sóògùn. Àwọn míì nígbàgbọ́ sí bíbọ òkúta. Àwọn míì ní ìgbàgbọ́ sí bíbọ òkúta. Àbómi. Àbóòrùn. Àbírin. Àbóòrùn. Gbogbo tí wọ́n ń bọ. Gbogbo tí wọ́n ń bọ.
níjọ́hun àná bàbá ní jọ̀hún àná àwọn tí wọ́n tọ́lọ́hun kọ́ dá àwọn tí ọlọ́run kọ́ dá ọlọ́run ètí ìmú ẹ̀sìn wá fún wọn ẹ̀sìn tí ìdẹ́gbà náà àmọ́ ọlọ́run sí làákàyè wọn àmọ́ sí wọn làákàyè wípé ọlọ́run ọba ó tóbi ó gbọngbọ́n kí ọlọ́run tóbi ọgbọ̀ngbọ́n kò ṣeé lọ́ọ́ kọlù kò sí èrè ọkọ lù pé kí n ká wá lọ bá pé ìwọ ọlọ́run ṣe nǹkan báyìí fún wa ọlọ́run ṣe nǹkan báyìí wọ́n ní kò ṣeé ṣe wọ́n ní kò ṣeé ṣe àmọ́ táwọn bá fi ti nǹkan kan síwájú àwọn táwọn bá fi nǹkan kan síwájú táwọn bá ti nǹkan kan táwọn síwájú bá ti nǹkan kan síwájú òun làwọn ò rán sọ́lọ́run òun làwọn ما نعبدهم إلا ليقربونا على الله زلفى wọ́n fi ṣe aláàlà láàrin wọ́n fi wọn sàlálà ní àmọ́ ńgbà tọ́lọ́run ṣe tán tó gbé ẹ̀sìn wá àmọ́ gbà tí ọlọ́run gbé ẹ̀sìn wá díẹ̀díẹ̀ ní mú wá díẹ̀díẹ̀ ní mú wá àwọn ànábì ti ṣáájú àwọn ànábì wọ́n ti ṣáájú òun kálukú ló sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ gan báwo la ti wá bí àwọn ànábì náà báwo la ti wá bí àwọn ànábì inú ìran wo ni wọ́n ti jáde inú wọn wo ni wọ́n bò wọ́n ti wá gbogbo wa náà la mọ̀ wípé ànábì Ibrahim alayhi salatu wassalam òun ni bàbá la wa òun ni bàbá ńlá wa ó jẹ́ gèfèrí ni ó jẹ́ mùsùlùmí ni bàbá àgbà gbogbo nǹkan yòówù tó o bá jẹ́ bàbá ẹ̀sìn ni bàbá ẹ̀sìn ni ànábì Ibrahim ànábì Ibrahim orí rẹ̀ ni làákàyè ti bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ orí rẹ̀ ní làákàyè tọ́sọ́nà ọlọ́run ti bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ òkúta ère òkúta ère omi kíní yìí àwa náà la fọwọ́ ara wa ṣe fọwọ́ ara wa mọ ère àwa náà la fọwọ́ ara wa láti gbé làbídùn léèrè ẹjọ́ wa nu dáàbò wọn fẹ́ẹ́ balẹ̀ fún ẹja débi ó pé pé ẹ jẹ́ kó rí o pé àkẹ́lé ó pé o. ibi tó ti bẹ̀rẹ̀ sí ronú wípé báwo lọ́lọ́run ti rí ibi tó ti ni bẹ̀rẹ̀ sí ronú ọlọ́run ló ní pé ó yẹ ká mọ ọlọ́run ó yẹ ká mọ ọlọ́run nígbà tí ó bẹ̀rẹ̀ sí ronú wípé oòrùn ló rìn òòrùn lọ́rọ̀ yìí lórí wa báyìí ǹjẹ́ ọlọ́run náà kọ́ lè lòrùn yìí ìlọ́run rárá yìí lẹ́nu kò mú lọ yìí. àmọ́ kí ni tí ó ṣẹlẹ̀ oòrùn wọ̀ ń gbòòrùn wá wọ̀ oníṣòyẹ kẹ́ni náà wọ̀ pé ẹlọ́run èèwọ̀ ọlọ́run tó wá yọ tó ẹni tó ní gbogbo nǹkan àyíndébi àlọ́ ولما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين nígbà tí òru tó ru tókè فلما جن عليه الليل رأى كوكبا dúró ń bẹ̀ wọ́n kó fi lè nítumọ̀ nígbà tó rù dé ó wọ̀ tún ó wò sí ó wọlẹ̀ ó wọlẹ̀ ó wá wòkè ó wá ráwọn ìràwọ̀ tó pọ̀ ìràwọ̀ tó rí yìí ọkàn rẹ̀ sọ pé bóyá òun náà lọ́lọ́run قال هذا ربي dájúdájú eléyìí ọlọ́run mi ni àmọ́ kí ló wá ṣẹlẹ̀ فلما أفل قال لا أحب الآفلين nígbà tí àwọn àràwọ̀ yìí tún wọlé nígbà táwọn àràwọ̀ náà tó wá kó wọlé ní wọ̀ jáde náà. ṣé ọlọ́run mi náà ní ń kólé ní jáde yìí eléyìí bismillah فلما رأى القمر بازغا nígbà tí ànábì Ibrahim tó rí òṣùpá tó mọ́lẹ̀ yàn ó ní ọlọ́run mi قال هذا ربي قال هذا ربي
kílíà. ó ní ọlọ́run mi ni Ọlọ́run mi ni. àmọ́ kí ni ó tún ṣẹlẹ̀ Kí ló bá ṣẹlẹ̀? فلما أفل nígbà tóun náà tún wọ̀ Òun náà tó wọ̀ níta kọ́ àwọn قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين. inú rẹ̀ bàjẹ́ Inú rẹ̀ bàjẹ́. wípé ẹni tá a la fẹ́ mọ̀ Ẹni aláfẹ́ mọ̀. náà la rí mọ̀ yìí Òun láàrin mọ̀ yìí. ìwọ ọlọ́run Ọlọ́run ọgbàdúrà. ìwọ ọlọ́run Ọlọ́run. tọ́ mi sọ́nà فإن لم يهدني ربي ìwọ ọlọ́run ọba tó o bá fi mí mọ̀nà لأكونن من القوم èmi náà الضالين. jẹ́ kan لأكونن Àwọn àjọ rẹ̀ tó nù. Lọ́sọ̀rọ̀ tó wọ́n ní bọ̀nà níwà. القوم الضالين. báwo ìní mọ̀ ọlọ́run má jẹ́ kémi náà sọnù Ọjọ́ mi náà sọnù. ọlọ́run fira rẹ̀ hàn mí. ولما رأى الشمس بازغة ولما رأى الشمس بازغة nígbà tó tún ṣe tilẹ̀ mọ́ Ilẹ̀ mọ́. ó tún rí oòrùn tó tàn yànyànyànyàn Ó tún ju mọ́lẹ̀ tàbí. قال هذا ربي هذا أكبر. ìpè eléyìí ju gbogbo ohun tí mo kọ́ rí lọ Kíní ti kejì tí mo rí lọ. ẹ wo òru tọ́lọ́hún múra wọ̀ wá ń bẹ̀ mélòó bí ìràwọ̀ ti ṣe rí lókè Ó ti rí lóṣè pé o. bíi tọ́ọ̀sì tí bàbá yìí tàn kalẹ̀ ni Ìtọ́jú bàbá yìí. bó ti ṣe rí nù Wọ́n ti tẹ́sí bàbá yìí. kínkìnkín là máa rí Kéékèèké là máa rí. ó kú lórí yìí òun Ó kò lérí yìí. ó bọ́ sórí Òṣùpá. òṣùpá ó kú lórí òṣùpá ó bọ́ sórí Oòrùn. oòrùn ńgbò wá dé rí oòrùn ló sọ pé oòrùn yìí ọlọ́run mi ni ó jẹ́ nítorí òun tóbi Òun tóbi. ju òṣùpá lọ ó tún mọ́lẹ̀ ju ولما أفلت nígbà tó oòrùn náà tún wá wọ̀ Òun náà tó wá wọ̀. قال يا قوم إني بريء مما تشركون. ọlọ́run mi o mo ti yapa mo ti jìnnà sí yín tẹ́fẹ̀tẹ́fẹ̀ Ẹ̀yin èèyàn mi, mo jìnnà sí yín tèfètèfè. Níbi tí wọ́n á rí ìgbà ntí tó bá dé fún yín jìnnà sí ó kọjá téèyàn tí ẹ lè rọ̀ nígbà tí oòrùn tó bó ti ṣe tóbi tó yìí tóun náà tún wọ̀ ẹ gbọ́ n ò tí ì rọ̀ lọ́wọ́. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. ọlọ́run Ọlọ́run o mo gbọ́kàn mi sọ́dọ̀ rẹ ọgbọ́kàn mi sọ́dọ̀ rẹ. ìwọ nìkan ni ló mọ̀ bẹ́ẹ̀ ìfira rẹ mọ̀ mí. إني وجهت وجهي للذي فطر السماوات ẹni tó dá sánmà tó dálẹ̀ àmójúra mi lẹ̀ fún. وما أنا من المشركين. èmi ò èyí tí ẹ ní ṣe ìyìn ní tẹ̀lé yín. n ò ní kún yín dépò tí ń fi wá ya gèfèrí. Èmi ò ní kún yín, ẹni ó kún ni ní dára ẹni, yìí ní kún yín, dépò tí wà dára ẹni. ọlọ́run ti fira rẹ̀ hàn. Ọlọ́run kiri ẹ̀ hàn. ibi àárín yìí Bàbá láàrin bíi, ó lè má yé wa tààrà. ó lè mọ iye wa tààràtàrà. n tí ń bẹ ń bẹ Ìdí wà ń bẹ̀. ẹ wò bá ń bá ń ṣe iṣẹ́ kan Báwa bá ń ṣe iṣẹ́ kan, tá a bá rójútu ẹ̀ láàrin ojútùú ẹ̀, á bọ̀ sí mi àbọ̀ sómi, bá a bọ́ sómi àbọ̀ sómi, tóun náà ò bá tóun yé náà wa sàmánà, á tún kó sí mi àkókò díẹ̀. bọ́rọ̀ ọlọ́run ti rí nu bọ́lọ́run ti ṣe fira rẹ̀ hàn ànábì Ó ti Ibrahim fi rẹ̀ kò yọ kọ̀kọ̀ mọ́lẹ̀ kan náà. kò mọ́lẹ̀ kan náà Yóò dùn. nígbà tọ́lọ́run wá fira rẹ̀ hàn
Nígbà tí Ọlọ́run wá fi rẹ̀ hàn. Pé èmi mo dá gbogbo ohun tó rí. Ògùn tó ń pè lọ́lọ́run yé mi, mo ṣe tí ọmọ dá wọn. Bí mo ṣe dá ọ Ni mo dá wọn. Ibi ẹ̀sìn ti bẹ̀rẹ̀ nù. Ntí Ọlọ́run ń fẹ́ ká mọ̀ ń bẹ̀. Ọlọ́run fẹ́ ká mọ̀ níbẹ̀. Òun ni wípé òun lọ́lọ́run. Wípé òun lòun lẹ́yìn Ọlọ́run. A sì tún gbọ́dọ̀ pẹ̀lú míì lẹ́yìn òun. Wọ́n sì gbé ògo Ọlọ́run, ìyẹn Ọlọ́run kọ́ ní fẹ́ni kankan. Ntí Ọlọ́run ń fẹ́. Ọlọ́run fẹ́. Òun ni pé ká sásì gbà fóun tọkàntọkàn. Ọkàntọkàn gbà fọ́lọ́run. Ká yọ̀ọ̀dà fóun. Yọ̀ǹda yányán. Ìwọ tọkàn rẹ ń bá ń ṣe ròyìnròyìn. Ìwọ tí ọkàn rẹ bá ń ṣe ròyìnròyìn. Nípa Ọlọ́run. Nípa Ọlọ́run. O lè rí ìjọba Ọlọ́run wọ̀. O lè rí ìjọba Ọlọ́run wọ̀ o. Ẹ wo inú àyà Ali Imran yìí. Inú àyà yìí hàn. Ibi àyà kan bẹ́ẹ̀. Babaláyà kan wà bẹ́ẹ̀. Àyà ẹlẹ́ẹ̀kẹjọ àti ẹlẹ́ẹ̀kẹsàn. Wọ́n ní àyà kẹjọ àti kẹsàn. Ó ní nǹkan kan tó sọ fún wa. Wọ́n ló ní nǹkan kan tọ́lọ́wọ́n bá tó sọ fún wa bẹ́ẹ̀. Ajíkòbí. Ẹ sì lọ bẹ̀rẹ̀ tó bá gbé Kùránì lọ́wọ́. ربنا لا تزغ قلوبنا هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ ويتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب. Àwọn tí Ọlọ́run fún ní ìmọ̀ àmọ̀ pé. Àwọn tí Ọlọ́run fún ní ìmọ̀ àmọ̀ pé. Bí a bá ti ṣe lè fi wé nísìnyí kò tayọ pé ká pè wọ́n ní philosophers. Ká pè wọ́n ní philosophers ní Ọlọ́run fi gbogbo nǹkan yé wọn. Kò sí orúkọ tí wọ́n yé pè wọ́n. Kò sí orúkọ tí wọ́n pè wọ́n. Àwọn tọ́lọ́run fi gbogbo nǹkan yé. Ó fi ọ̀pọ̀lọpọ̀ gbogbo nǹkan yé. Òun ló bí n tá a máa sọ pé ẹni yìí wòlíì Ọlọ́run ni. Ló bí wòlíì Ọlọ́run. Ẹni yìí ó súnmọ́ Ọlọ́run. Ó súnmọ́ Ọlọ́run torí bó bá ti wí náà ni yóò rí. Ọlọ́run fi màmá wọn ni. Ó fi ìmọ̀ ìkodoro mímọ̀. Òkodoro mímọ̀ tọ́lọ́run fi mọ̀ wọ́n yìí. Ilẹ̀ mọ̀ fi mọ̀ wọ́n. Òun ló dìídì sí ní tànàbí Ibrahim fi sọ pé Rabbana la tuzigh qulubana. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. Ìwọ Ọlọ́run ọba o. La tuzigh qulubana. Má pa wá láyà àyà wa Ọlọ́run, ẹ̀mí wa Ọlọ́run. Má jò ṣìnà. Gbogbo ohun tí wọ Ọlọ́run ọba nígbà tó wọ Ọlọ́run ọba tó ti fi màmá wá. Pé báyìí ni wọ Ọlọ́run rí. وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. Ráhámà Ọlọ́run. Ráhámà rẹ Ọlọ́run. Ọ̀rọ̀ kí o ṣe bẹ́ẹ̀ mo ti fi wí.
ọ̀rọ̀ lérí tí mò ń sọ yìí ráhámà ọlọ́run ráhámà ọlọ́run ẹni ọlọ́run bá fún ẹni ọlọ́run bá fún kò sí ẹ̀dá ọlọ́run kan tí ò ní ráhámà lọ́dọ̀ ọlọ́run gèfèrí ni ọ́ ìgbèrí ni ọ́ mùsùlùmí ni ọ́ mùsùlùmí ni ọ́ gèfèrí funfun ni ọ́ ìgbèrí gbogbo ni ọ́ àbí ò tiẹ̀ gba ọlọ́run gbọ́ gbogbo wa pátá kò sẹ́ni tó bọ́ nínú ráhámà ọlọ́run ráhámà ọlọ́run ráhámà ọlọ́run òun ní ń fún wa ní ń jẹ́ ká mọ̀ bá a ti ṣe wà òun ní ń fún wa ní ń jẹ́ ká mọ̀ bá a ṣe wà ṣé ipá rẹ̀ ká àti jẹ ṣé ipá rẹ̀ àti mi ká àti jẹ ṣé ipá rẹ̀ ká àti mu ipá rẹ̀ ká àti mu ṣé ipá rẹ̀ ká àti rìn ipá rẹ̀ ọ̀ká àti rìn àbí ipá rẹ̀ ká wípé n tó bá fẹ́ ṣe kó ṣeéṣe ṣé àbá rẹ̀ ká fẹ́ gbọ́ báyìí dẹ́dẹ́ mo gbọ́dọ̀ sí ó sì gbọ́dọ̀ júṣe ẹni ọlọ́run bá fọ̀nà mọ̀ ẹni ọlọ́run bá fọ̀nà mọ́ tí ráhámà ọlọ́run ń bẹ lára ẹ̀ tí ráhámà ọlọ́run ti bẹ lára ẹ̀ kì í ṣe pé kò sí lára gbogbo wa o kò ṣe pé kò sí lára gbogbo wa o ọlọ́run pín kárí ni ó pè kárí ni ورحمتي وسعت كل شيء ورحمتي وسعت كل شيء ó rí ìkẹ́ èmi ọlọ́run ìké èmi ọlọ́run ó borí gbogbo nǹkan ni ó borí gbogbo kò ṣòro ó sì ṣòó ṣòro ó fẹ́ jùlọ bẹ́ẹ̀. ẹni tí ò gbádùn kó dúpẹ́ fọlọ́run ẹni tó gbádùn kó dúpẹ́ fọlọ́run ìlọ rẹ àbọ̀ rẹ ìrìn rẹ ìrìnà rẹ ìgbọ́rọ̀ rẹ ìsọ̀rọ̀ rẹ ìmímí rẹ tó ń gbòǹ tí ń mi lòkè tó ń rí mí tó dóòrùn mọ̀ nínú òkè ọlọ́run ló wà nínú kí ọlọ́run ló wà ẹ wá rí eléyìí tọ́lọ́run fi pamọ́ fáwa èyí tó wà fi pamọ́ fún wa àwa tá a jẹ́ mùsùlùmí òdodo àtàjẹ́ mùsùlùmí òdodo ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون. àánú ọlọ́run àánú ọlọ́run tí ń bẹ lára gbogbo wa tí ń bẹ lára gbogbo wa ọlọ́run ò ní ká kú ọlọ́run ò ní ká kú ráhámà ọlọ́run ráhámà ọlọ́run òun tó yàtọ̀ sí àánú ọlọ́run ó tún yàtọ̀ fún àánú ọlọ́run. ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. rahimi ọlọ́run ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun làṣàkẹ́ ṣé ọlọ́run dá oríṣiríṣi ẹ̀dá ọlọ́run tó rí kìí ẹ̀dá àwọn tí ọlọ́run ọba máa ń ṣàkẹ́ kí ni yóò ṣe eléyìí ni. ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. ọlọ́run dákun wọ́n ní ọlọ́run dákun ṣàánú wa ṣàánú wa má jẹ́ ká kó sínú náà jàhímì àmín àmín àmín. ṣàánú wa kan olúwa ṣàánú wa jẹ́ ká ṣàṣe وقهم عذاب الجحيم وقهم عذاب الجحيم. ọlọ́run ọba ṣàánú wa ọlọ́run ṣàánú wa gbà fún wa ọlọ́run wà fún ọlọ́run má jà á sì wí má jẹ́ á sì wí má jà á sì sọ má jẹ́ á sì sọ má jà á sì gbọ́ má jẹ́ á sì gbọ́
ọba tí tó ẹ̀dá sọ́nà ọba tí tó ẹ̀dá sọ́nà kó tọ́ gbogbo wa sọ́nà kó tọ́ gbogbo wa sọ́nà kó sì gba àdúrà wa ó sì gbàdúrà wa. ní tí a fẹ́ fàyọ ń bi eléyìí bàbá ní sá fẹ́ fàyọ bí eléyìí. ìfẹ́ ká bá a jìnnà bàbá ní àwọn ọ̀fẹ́ kí á bá a jìnnà. ìdí ni wípé lọ́la insha Allah. ní tí mo fọkàn sí dáhùn fọkàn sí. lágbára ọlọ́run súrà tó kàn kúrò àkọ́kọ́ bó ti ṣe kàn án ó ṣe kàn. lógo ọlọ́run á gbọ́ lọ́la bàbá láàbọ̀ ló kọ ọlọ́run lọ́la insha Allah. ntí ọlọ́run sì ń sọ ń bẹ̀ lọ́lọ́run sọ bẹ́ẹ̀. ọlọ́run dákun mọ́sà tó wa sọ́nà ọlọ́tọ̀ àgọ́nà. ó ṣòro ó tẹ̀lé nítorí ó ṣòro ó tú súrà tó kàn yìí wọ́n ní súrà lọ́kẹ̀. ó ṣòro ó tẹ̀lé ó ṣòro ó tẹ̀lé. ó ṣòro ó tú ó ṣòro ó tú. àwọn tí wọ́n mọ̀ ti fún tẹ̀dọ̀ súrà yìí àwọn tí wọ́n mọ ti fún tẹ̀dọ̀ súrà yìí. àwọn oníṣẹ̀ríà ni àwọn sẹ̀ríà ni. àwọn wo làwọn oníṣẹ̀ríà àwọn làwọn sẹ̀ríà. a ní kóòtù ṣẹ̀ríà náà nínú àwọn náà ni. àwọn náà nù ọlọ́run sì ni wọ́n wá. àdúpẹ́ àwọn náà wọ́n ó tún explain bó ti ṣe rí àwọn náà ni wọ́n mọ ṣàlàyé bó ṣe rí fún wa. bọ́lọ́hún ti ṣe dá ẹ̀dá èèyàn gan-an ọlọ́run ti dá ẹ̀dá èèyàn gan. náà lálọ́ kan náà làálọ̀ kan. ta lọ́lọ́hún dá alọ́lọ́run lọ́dá. ta lọ́lọ́hún dá alọ́lọ́run dá. ṣé gbogbo wa lọ́lọ́hún dá gbogbo àárẹ̀ alọ́lọ́run dá. Ah, ah. ẹnìkan ṣoṣo lọ́lọ́hún dá Allahu Akbar. ẹnìkan ṣoṣo ta lolúwẹ̀ anabi adam Ànábì Ádámù. lára ádámà lọ́lọ́hún ti yọ àwáwù lára Ádámù tó ti yọ àwọ̀ àwòrán ńlá wa. iṣẹ́ ọlọ́run ó parí lérí ẹ̀ nítorí ọlọ́run ọba tó parí lérí ẹ̀. ó ní n tó bí i wá ó ní tó bí wá kọ̀tẹ́lẹ̀ lásán. ọlọ́run ọba ń fẹ́ ká mọ̀ wípé òun lè ṣe n tó wù ú òun lè ṣe tó wù. nígbà tó fi dá Adam pàtó fi dáadáa. tó ṣẹ̀dá Adam lọ́sẹ̀ dá Ànábì Ádámù. tó mọ́ ọmọ. kalẹ̀ pẹ̀lú yẹ̀pẹ̀ pẹ̀lú iyẹ̀pẹ̀. àmọ̀ gbọ́lọ́gbọ́lọ́ àmọ̀ gbọ́lọ́gbọ́lọ́ báyìí. tó fi ṣe tẹ̀sí bàbá tẹ̀sí yà. kò sí bàbá fún kò sí ìyá fún sí tẹ̀gá àgbàdìrà. ọlọ́run fẹ́ fira rẹ̀ hàn pé òun ju gbogbo yín lọ ọlọ́run fẹ́ fi hàn ní pé kò sí ń ta àmúdàmú kò sí ń ta àdùdàdù nípa yìí. àkọ́kọ́ ń ta akọ́rí nù tó ṣe pé ó fi wá lọ́kàn balẹ̀ wípé kódà àwáwù tó ṣe látara rẹ̀ náà subordinate ni ó sì nídìí ó sì tún nídìí. tó fi yọ àwáwù ọmọ jáde ẹ̀dá ẹ̀dá. tó fi yọ ẹ̀dá jáde látara ẹ̀dá inú ìdí pàtàkì tó fi ṣe nínú ìlú pàtàkì tó ṣe. òun ni pé kí gbogbo àwa tá a wà yìí ká fi lè máa bẹ gbogbo àwọn táwa yìí kábí lè máa bẹ àtọkùnrin àtọkùnrin àtobìnrin àtobìnrin. kò sí pé látara ádámà náà láti wá ajá tó ń kálukú mọ̀ wá pọ̀pọ̀ rẹ̀ ààrẹ ẹ̀dá kan ṣoṣo ẹni tí ọlọ́run dá látara ayẹ̀pẹ̀ àmà tó tún wá yọ ẹ̀dá mi jáde lára rẹ̀ kí lòun náà àmà lòun náà nítorí in tó jẹ́ ògidì ìtọ́lọ́run gbé kalẹ̀ ádámà ni nítorí kádámà ọmọ fi dá wà lóhun nìkan ló fi yọ àwáwù lára ibi tí a kànnù tí ń jẹ́ mọ̀rẹ́ni kejì inú súrà yìí èyí tí yóò ṣe gbogbo wa láǹfààní tá a sì fi mọ̀ wípé kò sí ẹ̀sìn kankan tó borí Islam. láti mọ̀ pé kò sí ẹ̀sìn kankan tó borí Islam. specifically lọ́lọ́run sọ. wọ́n ní ọlọ́run ọba sọ sáwọn ni. ẹ wo àyà 19. إن الدين عند الله الإسلام
kò sí tàbí ń bẹ. وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. Ọlọ́run fi ń tọ́ wa sọ́nà. Ọlọ́run tọ́ wa sọ́nà. Ká fi lè mọ̀ pé dájúdájú. Ká mọ̀ pé dájúdájú. Ẹ̀sìn kan ò borí ẹ̀sìn Islam. Kò sẹ́sìn tó borí Islam. Ntí Ọlọ́run ṣe láàrin yìí. Ntí Ọlọ́run ṣe láàrin yìí. Ó dá àwọn Yahudi. Ó dá àwọn Yahudi. Ó fún wọn lẹ́sìn wọn ní bí wọ́n ti sìn lọ́wọ́. Olúkọ́ tí ń sẹ̀sìn wọn. Inú gbàgbọ́ náà ló wà. Inú gbàgbọ́ ló wà. Àwọn Nàsárà. Ànàsárà. Ó tún dá wọn náà. Ó tún dá wọn náà pẹ̀lú ẹ̀sìn wọn. Pẹ̀lú ẹ̀sìn wọn. Àwọn méjèèjì wọn è ṣọ̀tá o. Wọ́n è ṣọ̀tá. Nígbà tí ìsìláàmù dé. Ìgbà tí ìsìláàmù wá dé. Àwọn ò sì bá ìsìláàmù jà nítorí ẹ̀sìn tọ́lọ́run fún wọn ìsìláàmù ni. Àwọn ò sì bá ìsìláàmù jà tó pé ẹ̀sìn tọ́lọ́run fún wọn ìsìláàmù ni. Àmọ́ nígbà tí Ànábì Muhammad dé. Nígbà tí Ànábì Muhammad tó dé. Tó ṣe pé òun ló gbé ẹ̀sìn òun wá. Ó mú ọkàn wọn ronú wípé àwa dáyé sí ọ a sì mọ Ọlọ́run sí ọ kí ni tó fẹ́ fi yé wa ń pọ̀ Ọlọ́run. Tó fẹ́ fi yé wa dáyé sí ọ àmọ́ Ọlọ́run sí ọ. Ọlọ́run ò sì fún wọn tírà tó pé. Ọlọ́run ò sì fún wọn tírà tó pé. Nítorí Ọlọ́run ṣe bit by bit kó má fi kà wá láyà. Ọmọ fi kà wá láyà ni wọ́n fi mú wá díẹ̀ díẹ̀. Káyé ó fi lè rojú kó fi lè ráyè. Káyé rojú ráyè. Nígbà Nábì dé lọ́lọ́run kó gbogbo ẹ̀ lé lọ́wọ́. Nígbà Nábì wá dé gbogbo ètò tọ́lá lọ́wọ́ wọn á kó gbogbo ẹ̀ bá dẹ. Eléyìí ìbínú rẹ̀ ni wọ́n ń bí. Ìbínú èyí ni wọ́n fi wọ́n bínú erí. Òun lọ́lọ́run fi ń gbà yín nímọ̀ràn pé ẹ má ṣe báwọn gèfèrí ṣe. Dina inda Allahi Islam wa ma ikhtalafa alladhina utul kitaba illa min ba'di ma ja'ahumul ilmu baghyan bainahum ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. Ọba tó sáré tó mọ̀sìrò tó tó Ọlọ́run kò sí. Gbogbo bó bá ti ṣe péra rẹ̀ tó olóòjìnà ó mọ̀sìrò ó mọ bó ti ṣe dalúrú pọ̀ mọ́ sápá. Ọlọ́run ló bá ń wájú. Òun lọ́ba tó pé ní ìṣirò. Ẹ rí gbogbo ń tá a sọ yìí. Lásán ń fi ń yé wa wípé kásàgbọ̀ lóhùn gbọ́ ni. Àmọ́ kọ́lọ́hùn ó fi yé wa dáadáa. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí kẹ́ ẹ máa wo bí tí connection ti wáyé. Ìyàwó Imrana kí ló kọ rẹ̀ tí ń jẹ́ Anatu. Mo béèrè nínú tafsiri ọdún tó kọjá wípé ẹni tó bá máa ó kọ rẹ̀ yóò gbẹ̀bùn. Ààrẹ ni tó rí dáhùn. Ó kọ rẹ̀ mo sọ fún yín lónìí Anatu. Àwọn gèfèrí wọ́n ń pè ní Anna. Òun náà ó ṣe wàhálà. Tí ń wá ọmọ. Ẹ máa wo connection bó ti wáyé o. Òun náà ṣe wàhálà tí ń wá ọmọ. Dípò tó fi wá ronú Ọlọ́run. Wípé ìwọ Ọlọ́run o dákun fún mi ní ọmọ. Ìdẹ̀kọ́ láti mọ̀ra àbúrò ìmọ̀ràn ربي إني نذرت
لك ما في بطني محررا. O ṣeun orí wí àmọ́ bí n fẹ́ kó o tí ì lọ bẹ̀rù nǹkan kan ló fà á tó fi sọ gbólóhùn yìí. oyún ò ṣàdédédé Bẹ́ẹ̀ni. Ọlọ́run ló pè é ńgbà tó ṣú èèyàn wà nílé ọkọ kò lóyún Lóyún àárọ̀ dalẹ́ Ọlọ́run dákun gbogbo àwọn ìyá wa tọ́lọ́run èèyàn dá fún Ọlọ́run kó wọlá déédéé àsìkò tá a wà yìí kó wọnú oṣù alápọ̀nlé yìí dákun mọ́sàdó ń kálukú wọn lóhùn. Ìrònú àti ìbànújẹ́ rẹ̀ ló bà lọ́lọ́run fi gbà fún gbígbà fún tọ́lọ́run gbà fún ló wá fi lóyún. Ìdùnnú tó rí ló mú un sọ pé n ti ń bẹ nínú mi yìí ńgbàdúrà gbàtà n ti ń bẹ nínú mi ẹni tó gbogbo n ti ń bá bí n sì gbé fún wọn lọ. Ó dàbí ẹ̀fẹ̀ àmọ́ kì í ṣẹ̀fẹ̀. فلما وضعتها قالت ربي إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى. Kí ló mú eléyìí wáyé? Inú rẹ̀ bàjẹ́ ni. Ọlọ́run mo bí ọ́ ó fún mi lóyún n tí mo fọkàn sí ni wípé ọkùnrin níbi àmọ́ n tí mo wá bí ojú mi Ọlọ́run. وليس الذكر كالأنثى وليس الذكر كالأنثى. Ọkùnrin kò dàbí obìnrin. Báwo lòun yóò ti ṣe wá ṣe tó wọ́n fi wá tí ó fi rí tọlọ́run wọ̀? Ọlọ́run wa tọ́ sọ́nà. وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. Ọlọ́run tó tó fún ọlá rẹ̀ ọba ńláńlá ọba tí ò ṣe é júwe Ọlọ́run tó ń tó wù ọ ló ṣe ó fún mi obìnrin ló fún mi àmọ́ bó ti jóbìnrin yìí náà n ó sì gbé n ó gbé mo sọ ní Mariama mo wá fi tì sí. وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم وذريتها من الشيطان الرجيم. Àṣé obìnrin ní nǹkan ń jẹ́ mo fọ́lọ́ sọ. Tá a wá gbà lówó ẹ̀. Pé tó Ọlọ́run mo fi sọ. Òun nìkan wá kọ́. Ẹ gbogbo òran tí ó máa jáde látàrí. Ọlọ́run èé sọba tí jẹ́yàn gbé. Anna àbí Anatu ó mọ ohun tó ṣe ó gbé ọmọ yìí tó jóbìnrin yìí ó fà lọ́lọ́run lọ́wọ́ pé Ọlọ́run mo fi sọ ẹni a fi sọ Ọlọ́run kìí sọnù mo fẹ́ kóun náà kó nípa àdúrà ló tọrọ Ọlọ́run sì gbà fún
kí ló wá ṣẹlẹ̀ sí Mariam náà ẹ máa wo ọ̀rọ̀ ń bẹ ànábì kí ló ṣẹlẹ̀ sí Mariam ẹ máa gbọ́ làbárí ànábì Ìsá ẹ máa gbọ́. ẹ wo bọ́lọ́run ti ṣe gbàdúrà ti bọ́lọ́run ti gbàdúrà ànátù tó ṣe gbàdúrà nẹ́tù. ọlọ́run tún fẹ́ ṣẹ̀dá mi ọlọ́fẹ́ ṣẹ̀dá mi. léyìí tó ṣe pé yóò wá fi ara hàn wípé òun lò ẹni tó bá wù ú lòun dá àsìkò ti tó àbí. وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. lẹ́yìn ìgbà tí ó ti fi lé ọlọ́run lọ́wọ́ ó tún fi nǹkan kan lé kì í ṣòun nìkan àti tí ó bá máa jáde ní ara rẹ̀ ọlọ́run bó bá wá ṣèlú yìí o dákun má jẹ́ kọ́wọ́ àwọn ṣẹ̀ìtàn má jẹ́ kó tẹ̀ ẹ́ tí èṣù ò bá ti ráyè lọ́dọ̀ ẹ̀ n tó bí òun ò ní ráyè kèétí ìbí Ìsá o wọ́n ti ṣàdúrà kalẹ̀ ọlọ́run sì gbà á báwo wá lọ́lọ́run ti ṣe fún Mariam níbi súrátà Ali Imran náà ló wà kí lọ́lọ́run ṣe fún فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنبَتَهَا نَبَاتًا حَسَنًا. àdúrà tí ìyá rẹ̀ ṣe náà lọ́lọ́run gbà ọlọ́run sì fi hàn wípé àdúrà ń gbà ọmọ dáadáa ló bí báwo ló ṣe wá bí àkọ́kọ́ ọkùnrin ò gorí ẹ̀ ẹnìkankan ò ní àṣepọ̀ pẹ̀lú ẹ̀ ẹ wo sí ọlọ́run àṣé bó bá ti wù ní dẹ̀dẹ̀ àti ẹ̀ ọlọ́run máa gbé Jésù ànábì Ìsá ó gbé wáyé látara rẹ̀ látara Mariam àwọn alágẹ̀fẹ̀rí funfun wọn ní Mary ni wọ́n ń pè Mariam àwa tá a bí ọmọ tá à ń sọ ọmọ wa ní Mariam ká fura ká sì jẹ́ kí wọ́n mọ̀ pé ọmọwé jẹ́ Mariam ọmọwé jẹ́ Mariam ya ní bẹ́ẹ̀ Mariam ní tiwa bó ti ṣe yí àwọn gbogbo ohun tójú rẹ̀ rí bó ti ṣe lóyún bọ́lọ́hun ti ṣe ń kẹ́ bọ́lọ́hun ti ṣe ń kẹ́ ànátùyá rẹ̀ bọ́lọ́hun ti ṣe tó ṣe pé ń pèsè oúnjẹ jíjẹ múmu fún un nínú ilé ọlọ́run kò sẹ́ni ó yé àwọn àfáà kan ń bẹ níjọ́ ohun tá a máa gbọ́ wọ́n ní tí wọ́n bá fẹ́ jẹ tí wọ́n bá béèrè ọlọ́run ó sì gbé wá fún wọn ọ̀rọ̀ nǹkan ṣòro ó ṣòro sọ nítorí ibi àbáyédé lónìí àti pé ayé ti dàrú kò jẹ́ kí gbàgbọ́ fẹ́ jinlẹ̀ mọ́ mo gbọ́ nínú tàn pé àwọn kan ń bẹ tó ṣe pé tí ó bá ṣe pé mọ́sà ó wù wọ́n jẹ orí ìjókòó wọn náà ni ó ti wá orí ìjókòó náà mọ́sá ó ti dé wọ́n sì ní rányàn kódà a gbọ́ nínú tàn wípé àwọn kan wọ́n bá ẹni ọlọ́run
àwọn ọbẹ̀rù ọlọ́run kan ẹni ọlọ́run. ó sì pèsè mọ́sà fún ó sì pèsè mọ́tà fún wọn. wọn sì كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب. bó ti wọ ọlọ́run ní máa ṣe nǹkan rẹ̀ èyí táwa ń gbọ́nù èyí tí kùránì kọ̀ǹfàmù èyí tí kùránì kọ̀ǹfàmù ni èlé so èyí tí kùránì kọ̀ǹfàmù yìí ó fi hàn wá wípé kò sí ntọ́lọ́run ò lè ṣe. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa jẹ̀mọ́. bàbá náà dúpẹ́ fún àwa jẹ̀mọ́. ẹni tí ó pẹ́ kó tó dé. ẹni ó pẹ́ kó tó dé. ẹ̀rí nǹkan bá. ẹ̀rí nǹkan bá. àwa tá a tètè dé. àwa tá a tètè dé náà. àwa náà rí nǹkan bá. àwa náà rí nǹkan bá dáadáa. ẹ wá dákun lọ́la. bàbá ní ká dákun lọ́la. a fẹ́ kó ṣe pé gbogbo jẹ̀mọ́ ni ó wà. a fẹ́ kí gbogbo jẹ̀mọ́ wá. ká fi lè rí ẹ̀kọ́ kọ́. ká lè rẹ́kọ̀ọ́ wíwà kọ́. nítorí nǹkan míì kọ́. nítorí nǹkan míì kọ́. ní tí wọ́n ń pè lógún. nítorí wọ́n ń pè lógún. kì í ṣe téèyàn máa ṣe bálabàla. òní náà ṣe bálabàla ń bẹ̀. ọlọ́run tọ́ wa sọ́nà. ọlọ́run tọ́ wa sọ́nà. bá a ti ṣe pín. bá a ṣe pín. ẹ̀tọ́ tọkùnrin. ẹ̀tọ́ tóbìnrin. àwọn ìyàwó wa. bó ti yẹ ká ṣe fún wọn. inú ẹ̀ á máa bọ́ sínú Ali Imran láti lè fi jẹ́ kí gbogbo rẹ̀ kó yanjú. ọlọ́run ó tọ́ wa sọ́nà. adúpẹ́ fún gbogbo jàmá. ẹ dákun ẹ jẹ́ ká bẹ ọlọ́run kó fi Nàìjíríà lọ́kàn balẹ̀. kó fi Ìlọrin lọ́kàn balẹ̀. kó fi gbogbo wa lọ́kàn balẹ̀. àwọn gbémagbéma àwọn tí wọ́n ń gba owó fún. àti wọ́n ń gbé èèyàn. tí wọ́n tún béèrè owó. níbi kò sí yìí. ọlọ́run dákun má ràn wọ́n sí wa. ọlọ́run má ràn wọ́n sí wa o. àní gangan o. àwa kéré nírònú. ọ̀là kéré. nírònú. gbogbo wa nílọrin lónìí. gbogbo wa nílọrin lónìí. ọrùn àbá wa ọba Ìlọrin la wà. ọrùn bàbá wa Ìlọrin la wà. شيخ والله يعصمك من الناس لا تخاف ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. ìgbàlódé ló mú yìí wá. kò sí ọba tí í fẹ́ kó ṣe pé kí ẹ̀mí ìlú òun ó má balẹ̀. kò sí ọba tí í fẹ́ kẹ́mi ìlú òun ó balẹ̀. gbogbo ohun tó bá bàbá wa ọba Ìlọrin. gbogbo ohun tó bá bàbá wa Ìlọrin ní ti báyìí. gbogbo aburú tí ń ṣẹlẹ̀ yìí. gbogbo aburú tí ń ṣẹlẹ̀ yìí. kọ́lọ́hún ó dáàbò bò Ìlọrin. kọ́lọ́hún ó dáàbò bò Ìlọrin. kó dáàbò bò ọlá rẹ̀. ó dáàbò bò ọlá bàbá. kó wá gbàdúrà gbogbo àwa ẹ̀dá. ó gbàdúrà gbogbo wa náà. nílọrin. kò wá dádúró lérí Ìlọrin. gbogbo ohun tí ń jẹ́ agbègbè Ìlọrin. gbogbo ohun tí ń jẹ́ Nàìjíríà. gbogbo ohun tí ń jẹ́ àgbáyé. ọlọ́run fi wá lọ́kàn balẹ̀. kó tó ọ̀rọ̀ wa bá a ti fẹ́. lágbára ọlọ́run. Haji Ibrahim mo fẹ́ kẹ́ bá àwọn jàmá sọ̀rọ̀ yọ yìí. Àmín. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Alhamdulillah. ajákùnjá dúpẹ́ lẹ́ẹ̀kan sí i. Alhamdulillah. wọ́n adákùnjá tí lọ káwọ́ sí àdúrà yìí. ọlọ́wọ́ lẹ́jẹ̀ gbà. يا الله حياته. ọlọ́mọ sábà san wọ́n lẹ́sàn-án o. آمين.
Gbogbo tí wọ́n ti fún ọ látàárọ̀ yìí kò láti mọ ọlọ́run náà ni. Bàbá ń pe ọlọ́run ọba sí wa lọ́kàn. Kó o là ṣe ní sínà kó o láti sọ̀rọ̀. Ọlọ́run wọlé àdébù Muhammad náà. Ìsọjí ń bẹ dúró eléyìí ọlọ́run mọ́sàbá ṣe fún bàbá. Àlékún ogun, àlékún ara mọ́sàbá, àlékún àlàáfíà bá ṣe fún bàbá o. Gbogbo mi wọ́n ti ń gbìyànjú káwọn kó wa là. Wọ́n kó wa jáde jọ́nà yìí ọlọ́run mọ́sàbá tẹ̀lé wọn wọlé ọlá. Bá kẹ́ bàbá wa Alhaji àgbà. Bá ṣàlékún kẹ́rẹ́ fún wa. Àbáríkọ̀lá ṣáájú ẹ̀dá. Alámúnà ṣìrá là á ṣe kúlà àwùsù méjèèjì. Ọlọ́mọ ṣe ní tọ́lìkì gbogbo ìgbà fún bàbá. Ọmọ bá fi bọ́ okun ara wọn lò. Ẹ̀jẹ̀ ara wọn, omi ara wọn, májè nǹkan kó ṣe wọ́n fún wa. Ọlọ́jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. Ẹ̀dá kọ́kọ́ mọ́sẹ̀ nìkan tó ní bàbá Sàlámúnà ṣìrá náà. Ká tó ṣe Alámúnà ṣìrá ní gẹ́gẹ́ bí ìṣe bàbá Alhaji àgbà fúnra wọn. Àwọn ti gẹ́gẹ́ ti mú 2000 wá. Wọ́n lówó àdúrà tó ní bá ṣe máa ṣe ń jẹ ojúmọ́ nù. Ẹ̀rọ ọlọ́run ọba yìí náà. Alhaji wa òun náà ti mú 1000 naira wá. Wọ́n lóun náà ti support owó bàbá. Bàbá wa Alhaji wa àfà wa bàbá wa Ògèlè wọ́n ti wà níyàyín. Àfà wa àgbà bàbá wa ní Sharia Court bàbá wa Justice Sai wọ́n bẹ láàrin wa. Ọlọ́mọ́sàjárí wọn pẹ́ o mọ́jẹ̀ wọn ó sì ṣe. Àfà wa ọlọ́dẹ Al-Khalifa 1000 naira. Alhaji wa bàbá wa Justice Sai ọmọ àwọn àgbàlagbà àwọn náà ti mú 5000 naira wá. Wọ́n láwọn náà fi kún owó bàbá. Ọlọ́run bá ṣàlékún àlùbáríkà fẹ́ni kọ̀ọ̀kan wa. Ọlọ́jíṣẹ́ ńlá Muhammad bàbá wa àgbàlagbà jì bàbá wa Kémìyà ẹ̀rí wọ́n ti fún wa lówó owó 500 naira. Bàbá wa Débísí àwọn náà ti ṣe bẹ́ẹ̀ àti gbogbo àwa jàmá náà táàfin ń ṣe yìgì àfáwà Jánásì àfi so yìgì Alámúnà ṣìrá kúlà àwùsù méjèèjì tá a ké fún bàbá yìí. Ọlọ́run dákun mọ́sàbá sọ̀lékún okun ara fún wa bá sọ̀lékún àlàáfíà ara fún wa. Ká tó máa ké lọ ọ̀rọ̀ ọlọ́run ọba kan bàbá wa Sheikh Abdulmumin ọmọlẹ́yìn ẹ̀rí 500 naira òun náà ti mú tiẹ̀ débẹ̀. Ẹ̀rọ ọlọ́run ọba kan sponsor wá sí bàbá wọn láà máa gbọ́ ní SBS ní ojoojúmọ́ láti 6:30 to 7 bẹ́ẹ̀ bá ti sí SBS tá a bá ti gbọ́ lẹ́dọ̀ àlùbáríkà ni a máa gbọ́ tafsiri bàbá ní ojoojúmọ́. Alhaji Misbahudeen Ọlátúnjí náà Ọlọ́run dákun má jẹ́ ó sì ṣe o. Ọlọ́run bá ṣàlékún àlùbáríkà fún wa. Ọlọ́jíṣẹ́ ńlá Muhammad bàbá wa àgbà ẹ̀rí àwọn náà ti débẹ̀ pẹ̀lú 500 naira. Ẹ̀dá kún ká múra nísìnyí kájọ kí Alámúnà ṣìrá náà kúlà àwùsù méjèèjì gbogbo tí ń jẹ́ okun àlàáfíà ìfàyàbà lọ́nba sísọ́dẹ̀dẹ̀ bàbá Alhaji àgbà mọ́dàmọ́ Alhaji àgbà wa wala ilaha illallah máa jẹ́ ọmọ rọrùn sí kọ́ máa rọrùn sí kọ́ máa rọrùn sí wala bàbá wa àgbà níjẹ̀rin wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Alam nashrah kúlà àwùjọ méjèèjì. Bismillahir rahmanir rahim. Alam nashrah laka sadrak wa wada'na anka wizrak alladhi anqadha dhahrak wa rafa'na laka dhikrak فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والنار. قال أجاب فراوا àlékún kí Ọlọ́run lọ́tún mọ́sàbá ṣe fún bàbá Ọlọ́run bá ṣàlékún gẹ̀ fún wọn àwọn tí wọ́n bí wọn àwọn àfáà wọn àwọn arúgbó wa tí ń jẹ́ ìyàwó wọn Ọlọ́run bá kẹ́ gbogbo wọn pọ̀. Bismillahi qul huwallah. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bọ̀wá táwa wà sí lónìí ọ̀làdá àjòkó la mọ́sà àti san wá àwọn tí ò sí ńlẹ̀ náà tí wọ́n tíráfù bẹ́ẹ̀ lórí bàbá wa national missioner káwọn náà bẹ nínú àjò báyìí Ọlọ́run bá fi sẹ́ sán wọn o Ọlọ́run tí wọ́n pápádé dáadáa Ọlọ́run Nábì wa Muhammad. Bismillahi inna a'tainaka. Bismillahir rahmanir rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Bàbá ní káyọ̀ tètè lọ́la kásán fún gbogbo àwọn ọmọ wa kápá pàdé láti wá gbọ́rọ̀ Ọlọ́run mọ́sàjá tayọ̀ ọ̀la náà Ọlọ́run já tayọ̀ ọ̀la inshallah. Wá sí ọjà inshallah yóò bẹ̀rẹ̀ lónìí lálẹ́ lágo 9. Mọ́sàjá ọ̀run fún wa lọ́jà inshallah subhana rabbika.